ẹ máa rí pé ìbẹ̀rẹ̀ ọdún yìí wọ́n ń pè wá wípé kí ló máa ṣẹlẹ̀ lọ́dún yìí mo sọ nǹkan 2 sí 3 mo ní pé nǹkan tí mo rí pé ẹ̀wọ̀n tó expect ó máa kú ẹ̀mọ̀ kí wọ́n sọ láàṣẹ mọ́ ó tún ṣe máa continue lọ́dún mo sọ pé riot máa ṣẹlẹ̀ tó dẹ̀ tí sí wòlíì náà àbí olùṣọ́ náà tó sọ àsọtẹ́lẹ̀ yìí pé riot máa ṣẹlẹ̀ lọ́dún yìí but èmi lèèyàn tọ́lọ́run lò ní ọdún yìí. After this one ogun kan tó sì ń bọ̀ o tó sì máa ṣẹlẹ̀ tí mo dẹ̀ rí pé ìtàjẹ̀ sílẹ̀ ni. Orúkọ mi ni Tọ́pẹ́ Ráfẹ́ ọmọ bàbá Padonu tí a wà ní nọ́mbà 35 Ògúntólú Street ní Mẹ́ran up Ìjàyè bus stop ní Abẹ́òkúta expressway. Tó bá fún wọn olùgbọ́ mi, popular known in Lagos State is Oshodi. Wà á náà lọ sí Àgbàdo Ìjàyè. Wà á bọ́lẹ̀ ní Ìjàyè bus stop or Mẹ́ran behind Mose Orimolade Church LMPC straight down. Wà á náà lọ sí number 35 Ògúntólú Street. Ibi tọ́lọ́run ti ń gbé ṣe àǹtọ́ Ọlọ́run ti ń gbé tú àwọn èèyàn sílẹ̀, ibi tó ti ń gbé rí ìyanu tó ń dá pé arọ́ ń dé bí ó ń ròyìn iṣẹ́ Ọlọ́run. Ìwọ náà wàá máa rí mi gbà tí mo kọ́kọ́ gbé mi jáde ní Yorùbá Tòótọ́. Wàá rí bí mo ṣe rí. Tó bá tó wá rí mí sì wá tó rí ògo Ọlọ́run lára mi, wàá rí pé iṣẹ́ Ọlọ́run ó tún yàtọ̀ ń tẹ̀síwájú. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ olóòtú àti gbogbo ìṣẹ̀dá tó ń ṣe ní Yorùbá Tòótọ́. Tó wá pé wọ́n fi òótọ́ ṣe tí wọ́n fi rọ́kun. Yes, àwọn náà tó tún gbé jáde tó wá pé ọ̀rọ̀ tá à ń sọ ọ́n bá tòótọ́ lẹ́nu wa. Òun ló jẹ́ káwọn èèyàn máa pọ̀ wọ́n pé ẹ tún lọ ẹ tún bá gbé wòlíì Tọ́pẹ́ jáde ká tún fi ẹ̀mí béèrè nǹkan tó tún fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn wá ọ̀la. Àtẹ̀dúpẹ́ pé ìta à ń sọ wípé máa rí bẹ́ẹ̀ rí pé ó ń rí bẹ́ẹ̀. Ẹ máa rí pé ìbẹ̀rẹ̀ ọdún yìí wọ́n ń pè wá wípé kí ló máa ṣẹlẹ̀ lọ́dún yìí mo sọ nǹkan 2 sí 3 mo ní pé nǹkan tí mo rí pé ẹ̀wọ̀n tó expect ó máa kú ẹ̀mọ̀ kí wọ́n sọ láàṣẹ mọ́ ó tún ṣe máa continue lọ́dún mo sọ pé riot máa ṣẹlẹ̀. Ìgbà tó wá padà pè mí mo wá rí pé ṣe rí pé ti ìjà àwọn MC ó ṣẹlẹ̀, ẹ rí pé ti iléepo ó tún ṣẹlẹ̀, ẹ rí pé ti the whole state ó tún ṣẹlẹ̀ tó dẹ̀ tí sí wòlíì náà àbí olùṣọ́ náà tó sọ àsọtẹ́lẹ̀ yìí pé riot máa ṣẹlẹ̀ lọ́dún yìí but èmi lèèyàn tọ́lọ́run lò ní ọdún yìí. So mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ara ògbénú mi dára pé Ọlọ́run fi Yorùbá Tòótọ́ ó fi tọ̀mọ́lẹ̀ fún gbogbo orílẹ̀-èdè fún gbogbo Yorùbá tó wà ní both home and away. Ìmọ́lẹ̀ Ọlọ́run á tàn sínú ọkàn yín. Mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá mi tí mo jogún agbára yìí lọ́wọ́ ẹ̀, tí mo jogún ìmọ̀lẹ̀, tí mo jogún àsọtẹ́lẹ̀ yìí lọ́wọ́ ẹ̀ torí pé òun ló máa ń sọ àsọtẹ́lẹ̀ tí kì í yẹ̀. So mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kọ́lọ́n bá mi tẹ́sí afẹ́fẹ́ rere iwájú tó dojú kọ kó má ṣe dàrú ẹyin tó fi sílẹ̀ kó má ṣe bàjẹ́ pẹ̀lú gbogbo olùka ìwé yìí tó ẹlòmíì ò lè wo YouTube, ẹlòmíì nínú newspaper ló ti ń kà. Mo tẹ̀ dúpẹ́ pé Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Bàbá olóòtú ẹ mú mi rántí orin Ògúndé oníróróró róróró Yorùbá ronú wò ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá lẹ sọ ọ̀rọ̀ ńlá tí ẹ sọ yìí ó wá tún wá gbọgbọ́n nítorí pé òun ni bàbá Ọ̀ṣọ́fà sọ nílùú Port Novo ní Àjàṣẹ tó di pé president Ìkẹrẹkú tó ní pé kọ́ mu wá kọ́ pa lọ́pẹ́lọpẹ́ àwọn Ọbásanjọ́ tó dá padà wá sí ilé nílùú Mẹ́kọ. Òun ló sàtẹ́lẹ̀ pé ogun máa ṣẹlẹ̀ o. Oníkẹ́kù fi sọ pé definitely pé ó mọ̀ ń pa nǹkan tó ṣẹlẹ̀ tó nǹkan tó sọ náà ló wá padà ṣẹ. Mo ti ń sọ ẹ mọ̀ pé orí afẹ́fẹ́ lẹ́wà ìwọ̀nba ni màá sọ. And also after this one ogun kan tó sì ń bọ̀ o
tó sì máa ṣẹlẹ̀ tí mo dẹ̀ rí pé ìtàjẹ̀ sílẹ̀ ni ṣùgbọ́n Ọlọ́run ti fún mi ní nítorí pé Ọlọ́run bá fi ìran wọ̀n ẹ́ tó bá jẹ́ wòlíì Ọlọ́run mi ò sọ nípa wòlíì tó wẹjú o mi ò sọ nípa ṣùgbọ́n tó bá jẹ́ wòlíì Ọlọ́run tó bá fún ẹ ní oní àṣírí ọ̀rọ̀ á tún fún ẹ ní oníṣẹ́gun ẹ̀ ṣùgbọ́n a sọ̀rọ̀ lọ kí n má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ lọ rí question tó ń bi mí léèrè ó ní wípé ìgbà tí Sunday Igboho tó dìde tó ń pariwo tọ̀tàn tó ń ké tọ̀tàn pé nígbà orílẹ̀ bàbá wa olóko adá oko ẹ̀kọ́ màlúù síbẹ̀ màálù àjẹ nǹkan ọ̀gbìn ṣebí ẹ̀yin Yorùbá náà lẹ dìtẹ̀ mọ́ ṣebí ẹni tó fún àwọn military òní ní information ṣèbínú lé Sunday Igboho ni ṣèbí oúnjẹ àtẹ oúnjẹ pọ̀ ẹ̀ ṣèbí obìnrin lẹ́ni ẹ̀ ìgbà tó mú Sunday Igboho lọ sí àtìmọ́lé ní ìlú Benin mọ́ sọ pé nǹkan tó lọ́n fi wọ̀n mí wípé kò ní kú síbẹ̀ pé kó ní àgbọ̀kárì sórí àpáta ẹni tó bá ń kàwé Yorùbá tó dẹ̀ ń wo YouTube tó ń follow mi ẹ máa ní pé mi àsọ̀rọ̀ ṣẹ Ọlọ́run fún mi tó kì í ṣe àsọ̀rọ̀ dànù mi ò torí pé mo fẹ́ jẹ ọ̀rọ̀ ayé tó wá pé màá fi sílẹ̀ tí mi ò ní mọ ẹni tó máa padà kó gbogbo èrè mi lẹ́yìn wọ̀la mi ò torí ẹ̀ láti lọ wẹ ojú mi ò tẹ̀ lọ wọ nínú ẹgbẹ́ ayé mi tẹ̀ lọ wọ nínú ẹgbẹ́ ògbó mo sọ pé mo ní ṣọ́ọ̀ṣì kan ní oníbàdàgìrì táwọn tó jẹ́ tó ń ṣolùṣọ́ tó ń ní pé kí wọ́n wọ nínú ẹgbẹ́ o tí mo sọ pé mo sá fi sílẹ̀ mo sá padà sí ìjọ dáàdì mi ò bá ayé ṣe nítorí pé ohun tí mo jogún lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ òun ni kò tẹ̀yìn ṣojú kòkòrò tó bá jọ lọ́wọ́ tó bá wá sọ́dọ̀ ẹ̀ tó bá fún ní mọ́tò àbí tó bá fún nílẹ̀ kò ní gbà á nípa Ọlọ́run ò sọ fún òun pé kóun gbà so ìpínlẹ̀ tó gbé sílẹ̀ ni mò ń tẹ̀lé kò tẹ̀ sẹ́ni tó lè sọ fún mi pé èmi Tọ́pẹ́ o mo dúpọ̀ mo gbọ́ lọ́wọ́ òun rí látọjọ́ tá a ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run tẹ̀ ń ṣiṣẹ́ o Ọlọ́run tẹ̀ ń ṣe ìyanu ṣùgbọ́n ohun tí mo sọ ni pé ẹ̀yin Yorùbá ó ṣọwọ́ ó ṣòro ṣẹ́ ẹ ṣe ráyé ló ṣọwọ́ ṣe ti rí pé tí bàbá fẹ́ ṣe kan ló máa pariwo ok wọ́n bẹ̀rẹ̀ progress on protest ọ̀bẹ̀rẹ̀ àwọn Haúsá ti na fúláàgì sókè ọ̀n ti na fúláàgì ìlú mi sókè pé ọkọ̀ máa bọ̀ ọkọ̀ máa take over fúláàgì àsíá Nàìjíríà ẹ̀ ń dáná sun tó bá jẹ́ pé Olúṣẹ́gun Ọbásanjọ́ ló bá wà ní ipò ni a ní pé kọ́ lọ clear gbogbo state yẹn president ìlú yín ọmọ ìlú yín wà lórí oyè ẹ̀ náà sí àmì sókè ẹ rí pé ìwà rubbish ni ẹ mọ nǹkan tá bá fẹ́ ṣe ọ̀hún ní sọ́jáde ṣùgbọ́n gbogbo wọn plan àjọmọ́ wọn ni ok ẹ sọ fún mi ṣé ìgbà riot yẹn náà ti kó flag yẹn jáde ni nǹkan tó fẹ́ ṣe ó ti wà nínú ṣùgbọ́n ẹ̀ ní gbọ́ ẹnu wọn kò ẹni gbọ́ pé nǹkan báyìí náà fẹ́ ṣe o ok tọ́ sọ pé ọ̀dùn wọn máa bẹ̀rẹ̀ protest yẹn ṣe rà pé àwọn Haúsá ò ti mọ̀ ń pa ẹ̀ ni àwọn kọ̀ọ̀kan náà tó jẹ́ nínú ọmọ ilẹ̀ Yorùbá náà máa mọ̀ ń pa ẹ̀ ta ló ń dálẹ̀ mo sọ fún pé gbogbo àṣírí tọ́lọ́ bá fi wọ̀n mi kọ́ lè máa sọ síta èmi gẹ́gẹ́ bí ọmọ wòlíì òǹrafẹ̀ padonú àwa la máa lọ ṣiṣẹ́ fáwọn olóṣèlú tá a máa ń ró wọn lágbára tó bá dọwọ́ òru wọ́n máa ń fún wa nílé dáàdì mi wọ́n lè lo ọ̀sẹ̀ kan àbí ọjọ́ mẹ́ta níbẹ̀ tó ó ti tẹ ní yíyára tó ti máa fún wa bá ṣe ń pè wá tá a jẹ́ Christian wọ́n pa àwọn aláàfà wọ́n ń pe babaláwo àwẹ̀ mélòó ni wọ́n ń gbà iṣẹ́ mélòó ni wọ́n ń ṣiṣẹ́ iṣẹ́ sára tó ń parí pé ẹ má jà ní tógun bá dé ogun ò mọ ọmọ ìyá ogun ò mọ ẹnikẹ́ni tógun bá dé ni mo ṣe ń ké tantan wípé ẹ ṣe ra ní òṣìṣẹ́ ọwọ́ ọjọ́ mélòó ni Tinubu ṣì ló ń bẹ̀ ṣùgbọ́n onílẹ̀ Haúsá
tó bá jẹ́ pé Haúsá ló bá wà ń bẹ̀ ni ó kà àtọ́jọ́ tá Haúsá ti wà ń bẹ̀ ọjọ́ òní riot lẹ́lẹ́ kòkòkò tó báyìí ní ayẹlẹ́lẹ́ Haúsá. So ẹ̀yin Yorùbá ẹni kẹ́ ṣe ra ní oníná òṣìṣẹ́ ọwọ́ ìwọ̀n bá ní máa sọ nítorí pé orí afẹ́fẹ́ la wà. Gbogbo èèyàn ló tẹ̀yìn gbọ́ mi jákèjádò gbogbo àgbáńlá ayé. Ìgbà tí mò ń sọ pé wọ́n fẹ́ dìbò ṣe rò pé àwọn Haúsá olóṣèlú ẹ̀ ṣe rò pé mọ̀ nǹkan tó wọ́n ṣe ni. Ok, a gbà pé Haúsá ti ṣe tiẹ̀, Igbo ó ti ṣe tiẹ̀, òyìn Goodluck Jonathan ọ̀nà kan Haúsá. Ok, ìgbà tó wá kan Yorùbá kí ló dé tó wá ṣe jẹ́ pé Àtíkù òun náà sọ pé wọlé fún primary election. Ó kí ló dé tó wá sọ pé Peter Obi ló wọlé fún primary election tó sọ pé mẹ́ta náà máa contest. Ọ̀hún ṣe jẹ́ kó jẹ́ Yorùbá mẹ́ta. Mo mọ̀ pé tó bá jẹ́ pé Yorùbá mẹ́ta ni gbogbo yàn ọ̀ní dédé bọ̀ fún Tinubu. Ṣùgbọ́n nítorí pé ọmọ ẹnu lè ṣe dídé bẹ̀rẹ̀ kádìlẹ̀kẹ̀ sí èdè ọmọ ẹlòmíì ni mo ṣe kégbe tọ̀tọ̀ wípé pẹ̀lú gbogbo ìmọ̀ pẹ̀lú gbogbo agbára tí mo jogún lọ bàbá mi tí bàbá mi fi wọ̀n mi o Tinubu ló máa débẹ̀. Àtẹ̀ṣà akitiyan àtẹ̀dúpẹ́ pé Ọlọ́run gbà fún wa. Ṣùgbọ́n ẹ̀yin ò bá Tinubu ló tún wá débẹ̀. Ẹ̀yin náà lẹ́tọ́ wọn sọ pé ọmọ àlè o táwa lọmọ ọkọ ó kì í gbà tí Ọbásanjọ́ wà ń bẹ̀ mélòó ní ló dìbò fún Ọbásanjọ́ ṣé ìdìbò Yorùbá ṣé òun ló gbé Tinubu gbọ́ wọlé ni. Tinubu tó débẹ̀ yìí ìyẹn Yorùbá mélòó lẹ dìbò fún ọmọlọ́mọ ó mú ọmọ nǹkan tó ń wá ó lọ jókòó sí Àbújá pé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe gbogbo tẹ̀tẹ̀ tẹ́ fẹ́ dì ó lè rí ẹ kán dìtẹ̀ mú ẹ. Ó ń lo gbogbo agbárí tó ní gbogbo ìmọ̀ tó ní gbogbo owó tó ní ló ń ná tí ó tẹ president fi tẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé bá dìde pé ọmọ mi ní o kí gbogbo Yorùbá dìde kò sí ni kò ní débẹ̀ kó kọ̀yìn sílẹ̀ Yorùbá míwàá kò tí kọ̀yìn sílẹ̀ Yorùbá. Ó mọ̀ nǹkan tó ṣe torí pé tó bá lo sense tó bá lo ọpọlọ pẹ̀lú àwọn ibi tó wà nítorí pé láàrin àwọn Àmọ̀tẹ́kùn láàrin àwọn ìkòkò ló wà. Ok, ìgbà tó ń pa Abíọ́lá kí ni Yorùbá rí ṣe sí. Ok, ìgbà títí Yorùbá dìde ń gbà yẹn tọ́tọ́ pé June 12 kíní kan tí gbogbo ló ń sá rọ̀kẹ̀tì àwọn Yorùbá tó ń dìde tó ń jà ń gbà yẹn lẹ́yìn ìgbà tó parí bàbá mi wọ́n gbé lọ àwọn àmì wa gbẹ nínú ilé wọ́n ti mọ sẹ́ẹ̀lì kò padà wá mọ́. Ó ti bálẹ̀ àdúgbò wa ní Mẹ́ran bálẹ̀ tó wà ní Mẹ́ran bus stop wọ́n gbé bàbá yẹn lọ wọ́n yìnbọn lù ìbọn ràn wọ́n yìí lọ́rùn àwọn tó ń fẹ́ yìí jíjẹ lọ́rùn báyìí ọ̀rùn lọ́yìí wọ́n gbé bàbá yẹn báyìí wọ́n gbé lọ ìgbà tó ṣọ̀ títí wọ́n gun ní sọ́ọ̀dù ọ̀bẹ wọn ó kò wọlé ṣiṣẹ́ lára ó ti máa ń purọ́ ẹ bọ́lẹ̀ ní Mẹ́ran bus stop ẹ bèrè báàlẹ̀ tó wà ń bẹ̀ wọ́n rú bàbá yẹn lọ wọ́n tọ́ṣọ ìgbà tí bàbá yẹn dé kò pẹ́ ní bàbá yẹn fi kú. Àmọ́yẹ àwọn bẹ́ẹ̀ tó ń ṣànúnú lé tó ń gbé lọ meanwhile àwọn Yorùbá náà pàǹtí pé eléwà ń bẹ̀ nígbà ayé MKO ẹ tó bá ṣẹlẹ̀ sí tọ́lá pé wọ́n gbé bàbá ẹ̀ lọ́ngbà yẹn tí bàbá ò padà á jẹ́rìí sọ̀rọ̀ tí mo sọ ẹ̀ tí Tinubu ọmọ yín tún débẹ̀ ẹ tún fẹ́ rọ̀ òjò ara ìgbà olè fẹ́ sinmi ogun kí ló ń pe orúkọ ẹ̀ Awólọ́wọ̀ ó gbìyànjú títí tí ó ṣe ó rí pé ọ̀tẹ̀ ló ń bá bọ̀ ń bẹ̀ ó ṣépè pé ẹnu Yorùbá ò ní kò ṣùgbọ́n ìgbà olè fẹ́ stọ̀pù ègún ẹ̀ kúrò lórí kí a má bàa jọ ọmọ ẹ tó ń bọ̀ ok ẹ̀ ń sọ pé Haúsá ò kàwé go to north gbogbo le street wọn pátápátá náà tight náà kan
èèyàn síbẹ̀ o tẹ́ bá wà ní mọ́tò báyìí ẹ máa rí koríko ẹ máa rí màálù lọ títí wọn ibi tó sílé wọ́n ṣe ojú ọ̀nà ẹ̀yin gọ́vnà ilẹ̀ Yorùbá kí lẹ ṣe àṣírí ṣẹ̀wọ̀n tó lẹ́nu ọjọ́ mẹ́ta pé owó tẹ̀ ń gbà tẹ́lẹ̀ Bọ́lá Ahmed Tinubu ó tún dọ́bù ẹ̀ times 2.5 ó tún dọ́bù ẹ̀ fún yín kí lẹ fẹ́ ṣe ẹ wo Ambode ìgbà tó wà ní orí governorship ẹ náà lẹ́fọ́ tẹ́ fi lé tẹ́ lọ bàjẹ́ níwájú olóore ìwọ tó ń gbọ́ mi tó ń ráwòrán mi ayé ò ní bẹ́ẹ̀ jẹ́ níwájú olóore ẹ̀ nítorí pé Tinubu máa ń láti táwọn pátì lọ́rùn ẹ náà lẹ́ lọ sọ̀rọ̀ bàjẹ́ níwájú Tinubu gbàdọ́ fífẹ́ wọlé lẹ́ẹ̀kejì ìgbà tó débẹ̀ àwọn fífà yẹlò ó lé wọn wọlé àwọn akólẹ̀ ó sì sọ pé ẹ máa kọ́lẹ̀ ní ẹ máa kọ́lẹ̀ sí títì onímọ̀ àtọ̀fẹ́ òun ni csn ẹ̀dìtẹ̀ ẹ lé ìgbà tó wà ń bẹ̀ mo lè ka every local government olópàṣẹ fún pé ó yá ó gbọ́dọ̀ ṣe ojú ọ̀nà ẹ tó bá gbé ojú ọ̀nà òun gbé contract fáwọn ṣáná o ọmọ ìlú ẹ̀ tó jẹ́ ọmọ ìlú ẹ̀ àwọn ló ń gbé contract fún tó bá tẹ̀ta ìgbẹ́ fún a tún lọ lọ́dọọdọ́ tí wọ́n á fífọ́ ní dé ni ó lè jẹ́ 1 street báyìí ó lè gbẹ́ fún contractor 4 á fífọ́ ní ọjọ́ ni dé ló máa fún ẹ ẹ̀yin tẹ̀ wá ń bẹ̀ sìn kí lẹ rí ṣe àríṣe láríkà ẹ wo tẹ́ bá ti kọjá tẹ́ bá ti bọ̀ ní Òṣòdì tẹ́ bá lọ sí ọ̀nà Abẹ́òkúta 2 lane ó ti di 1 lane ọ̀nà kètò tọ́wọ́jọ bá rọ̀ báyìí ẹ máa rọ̀ pé nínú odò lẹ́wà ni àtẹ̀pẹ́ ní express ibi tí ẹ̀yin fẹ́ dáná ń gbà kọjá àwọn amínà òun rí ẹ ṣe kankan sí ìlú yìí ara ilẹ̀ ń ṣe ok ìgbà tí a bá kówó náà tán at the end of the day náà ẹ lọ ń ra lé sí Amẹ́ríkà ẹ lọ ń ra lé sí Paris ìlú tó ti kú tó ti dòdò tẹ́lẹ̀ tẹ́tọ́ á pọnmi sí kó lè mọ pípọ̀ ohun odò lè mọ̀ pọnmi sí ẹnu òun ṣùgbọ́n odò kan kékèké kan wà tó jẹ́ pé omi ń bẹ tó yẹ kẹ́ pọnmi sínú odò yẹn kó náà kó lè sọ̀rọ̀ bí odò tó kú òkè òyìnbó ti kọ́ àwọn bàbá lákùbàbá yẹn àbẹ́ ẹ̀gbọ́tọ̀ ni ó ti kọ́ àwọn bàbá lákùbàbá yẹn ó ti kọ́ wọn lẹ́rú ẹ̀yin ọmọ náà tó wá dàgbà ẹ̀ tó wá kọ́ra yín lẹ́rú ẹ̀ kówó bí ẹ̀ tó kó lọ sí èlò òyìnbó àwọn aráàlú ló ń bọ̀ sọ pé ṣé ẹ jẹ́ ọ̀mùgọ̀ ni ẹ wo owó Àbáṣà on dà padà títí ok ìgbà tó ń dà padà at the end of the day dédé náà ẹ̀ ń pin mọ́wọ́ EFCC amóyàn agbọ̀wọ́ lọ́wọ́ ẹ̀ owó ẹ̀ kílẹ̀ fi ń ṣe bolówó wọlé sí aráàlú akétọ̀tàn ok for example tẹ́ bá fẹ́ ra iṣu tẹ́ bá pe málà pé tẹ́ fẹ́ ra iṣu tó ń tà ní 700 àbí 500 málà máa sọ fẹ́ iṣu kékeré sí ó bẹ̀rẹ̀ látòrí 7,000 iṣu kan 11,000 iṣu tó jẹ́ pé ẹ̀kúnlé láti máa ń wówó iṣu ńgbà yẹn nígbà ìgbà táwa ṣe wà kékeré èèyàn mélòó lọ ń ra iṣu lọ́jà iṣu tó wá pé tẹ́ bá ti bọ̀lẹ̀ ẹ̀ máa wú ṣùgbọ́n ẹ̀yin ọ̀dọ́ ọ̀sìn Colorado igbó lẹ́ ń fà ẹ̀ lè ṣiṣẹ́ obìnrin ní òyìn yà aṣẹ́wó kalẹ̀ àwọn tó wà nílùú Amẹ́ríkà àwọn kígbe òtútù wà nínú òtútù ọ̀rọ̀ owó lé sọ ogun náà tún mú wọn oṣooṣù náà sanwó lé ẹlòmíì ó dogun mọ́ lọ́wọ́ láti tẹ̀ sanwó lé nítorí pé kò sáyè fún láti ṣiṣẹ́ èrò ti pọ̀ ju iṣẹ́ lọ ìwọ tó wà l'Amẹ́ríkà tó ń kígbe ìnira mo pàṣẹ ọ̀run kó tù ẹ́ lára nítorí pé tó bá wà ní oko tó bá wá sẹ́kọ̀ọ́ ó máa dàbí pé kó wà ní palace ni àmọ́ ẹ̀ tó wà lẹ́kọ̀ọ́ gọ́sẹ̀ kò gbádùn rẹ̀ àwọn tó tún wà lóko wọ́n tún gbádùn ju ará Èkó lọ o tún wá jẹjẹjẹjẹ o tún wá visa o tún ra passport o tún lọ sí sẹ́ẹ̀lì òyìnbó o tún rí ṣe
àìmọye àwọn tá a máa wà nínú àwẹ̀ a máa wà nínú àdúrà tó lọ sókun dánwò. Mi ò gbọ́ rí pé ayé àtẹ̀jọ́ wípé pẹ́pẹ́pẹ́ èèyàn lọ sí sẹ́ẹ̀lì ìbò ó tán kígbe ìrora. Gbogbo ẹni táyé ń fi ìnira bájà mo pàṣẹ ìnira kókó nínú ayé yín. Ọlọ́run ayọ̀ kó tó mọ́lẹ̀ sí ìrìn àjò yín kẹ́kẹ́ dá láyọ̀. Ẹ mọ̀ pé bọ́ pẹ́ títí bí òkùnkùn tó bá dé àṣálẹ́ òkùnkùn á bolẹ̀ bọ́ òkùnkùn kó má yọ̀ láyọ̀ jù. Òṣùpá ń bọ̀ bí òkùnkùn bá ń dunnú wípé òṣùpá kò ní agbára tó òun kò mọ́lẹ̀ tó òun kó rántí pé fẹ̀rẹ̀ ń bọ̀ tá pé òun ń bọ̀ wá gbàkóso. Òun lọ́rọ̀ ẹni tó ti ń jìyà láti 20 ọdún. Má sọ ìrètí nù. Aláàánú ẹ á dé lọ́jọ́ kan á ṣíwèé ìrántí kún ẹ. Aláàánú ẹ kò ní gbàgbé ẹ. Ó rántí pé nínú àhámọ́ ni Joseph wà tá a yọ kúrò nínú àhámọ́ tá a sọ di apàṣẹ tó di prime minister. Ìwọ tí gómìnà tó ń tẹ̀tọ́ ẹ mọ́lẹ̀ tó fìyà jẹ àsìkò ìmọ́lẹ̀ ti dé ṣùgbọ́n bọ́n ṣe ń fẹ́ lówó láti direct láti federal government. Ìwọ náà má ṣe bí àwọn ará aṣáájú pé bámbá ni mo yó mi ò mọ̀ bóyá ebi ń pa ẹnikẹ́ni nítorí pé gbogbo nǹkan tí o ní fálítì ni o wàá fi sílẹ̀ lọ́jọ́ kan ní ìwé oníwàásù sọ. Ó ní òtòṣì ń kó ọ̀rọ̀ lọ́jọ́ láì mẹ́rin tó máa ná. Gbogbo nǹkan tó ní ogún tó ní gbogbo property àmúbára lẹ́kí bẹ́yẹ kíní kan ṣùgbọ́n ṣiṣẹ́ takuntakun ta yàn ẹ́ sí. Ó rí pé iṣẹ́ ni Fáṣọlá ó ṣe láì mọ̀ wípé president yẹn oríran rere gbogbo nǹkan tó ń ṣe ó sọ de mínísítà 3 onìkan ní petrol onìkan ní federal road onìkan ní building. Gbàtí Fáṣọlá débẹ̀ kò gba gbẹ̀rẹ́ Òṣòdì ó kọ́ clear. Olóró kan ń gbà yẹn tó jẹ́ mc kọ́kọ́ tẹ̀ mọ́ lé ní wọ́n á sọ pé ok tó bá bí ẹnìkan re kó ta fèlèfèlè. Àwọn tó ń re kọ̀ńténà sí ojú ọ̀nà ó clear kọ̀ńténà ó gbígi síbẹ̀ ó ní pé òun fẹ́ kó dàbí Amẹ́ríkà. Ó ní pé kí èsì mọ́tò bá ní azẹ́ẹ̀tì tí bírèkì bá fail tó bá kọlu igi kò ní pààyàn. Àmọ́ sìn step tó tọ̀ ẹ̀ tún tẹ̀lé mọ́ ẹ̀ tún wọ ẹ̀ dà sínú òṣìṣẹ́ ẹnu gbó. So local government owó tí ń dọ́wọ́ ẹ báyìí iṣẹ́ tá gbélé lọ́wọ́ jẹ́ kí àgbègbè jẹ́ kó fine jẹ́ kó dùn wò. Ìwọ náà ó lè bẹ̀rẹ̀ láti ibìkan gbọ́ ó mọ̀ pé ibìkan ni wọ́n ti bẹ̀rẹ̀ ìlú Mẹ́kà tó wá de ohun tí gbogbo àgbáyé wá ń kówó jọ lé tó wá pé tó ń wá síbẹ̀ gbogbo èèyàn tó wà ní Amẹ́ríkà sí wọ́n lè ṣe gbogbo wọn tó wà ní Amẹ́ríkà wọ́n lè òṣìṣẹ́ pẹ̀ fún ìrànwọ́ nítorí pé wọ́n ti lé ní lẹ́gẹ̀sì lẹ̀. Gbogbo wọn tó wà ní Mọ̀dínà ní Mọ́kà sí wọ́n lè ṣiṣẹ́ pẹ̀ fún àwọn aṣáájú nítorí pé wọ́n plan nítorí ọjọ́ ọ̀la tá à ń sọ sí ó dìnà ṣùgbọ́n plan lọ́jọ́ ọ̀la náà máa wá jẹ́ ọjọ́ òní. Pàmòye àwọn tó kọ́tẹ̀lì síbẹ̀ tó bá dìgbà tán lọ sí Mẹ́kà á lọ gbalé ní hòtẹ́ẹ̀lì àwọn náà ń benefit nínú irú àwọn yẹn wọ́n lè ṣépè fún ìrandíran bàbá wọn. Òun là ń sọ fún ẹ̀yin òṣèlú wa nílẹ̀ yìí ẹ wà bí a ní pé ẹni dọ̀la ẹ wà wípé Ọlọ́run lè ṣiṣẹ́ fún nítorí pé kẹ́ tó gba ipò ẹ agbé Kùránì lẹ́yìn lọ́wọ́ agbé Báíbù lẹ́yìn lọ́wọ́. Ẹ ṣàtúnṣe ègún àti èpè kò ní jẹ̀mí àti. Bàbá olótù nǹkan tí màá sọ
nípa àwọn gọ́vùnà ni wípé àwọn náà ń jáde lọ wọ́n rí bí àwọn ìlú òkèèrè bọ́ ṣe rí ẹni tó bá wà nílùú tó jẹ́ gọ́vùnà lè lọ rí ọlọ́run ló gbé síbẹ̀ o kì í ṣe ọgbọ́n ẹ̀ o kì í ṣe òye ẹ̀ o ọlọ́run ló kọ wípé kò tẹ̀ kì í ṣe ogún ìdílé o ṣùgbọ́n jẹ́ ká rí sọ ká lè sọ nípa tiẹ̀ pé o ṣe wọn tó lè ṣe tó bá jàgún aláàgùn máa àgùn tiẹ̀ gbogbo ẹ̀ ló ṣe máa padà pọ̀. ó ní ẹnìkan tí mo fi orúkọ bọ̀ ní àṣírí bàbá yẹn ó bímọ ọmọ ẹ̀ pọ̀ ó fẹ́ bí ìyàwó mẹ́ta ìgbà tó láti ìyàwó tó wá padà fẹ́ kò pẹ́ tó fi kú ìyàwó kékeré yẹn ló á mú property bàbá yẹn ló ń ta bàbá yẹn ní oní hòtẹ́ẹ̀lì ńlá sí Ìkẹjà tábà ti dé Ìkẹjà tábà ti ń lọ ní Ìkẹjà báyìí oní ẹgbẹ́ báyìí olẹ́gbẹ̀ẹ́ ibi tó fast food wà bàbá yẹn ní hòtẹ́ẹ̀lì ńlá tó wà ń bẹ̀ ìyàwó ẹ̀ mú wọ́n ta wọ́n wá fún ọmọ ní ọ̀rọ̀ tí mo sọ bí ọdún 5 sí 6 sẹ́yìn ni wọ́n á fún ọmọ kọ̀ọ̀kan ní 30 million ṣe máa sọ fún yín pé lára ọmọ tí bàbá yẹn bí wọ́n pè yẹn ní Táyé tí a bá dé ìjà mẹ́rin bọ́ sọ̀bẹ̀ tí wọ́n ti máa ń ta mọ́tò ní mọ́tò àwọn tó máa ń gbé mọ́tò wá láti ìlú òyìnbó mọ́tò lọ́mọ ẹni bá wọn fọ̀ owó tó fún gbà yẹn ó ti fi ṣe yàmàyàmọ́ ti fi gbóbìnrin owó tá a ṣiṣẹ́ fún kì í pẹ́ lọ́wọ́ ẹni ọmọ èkejì ẹ bá dé ìjàyè bí tó ti ń tẹran ó wà lára àwọn tó máa ń pèrò sọ́kọ̀ fáwọn àbùkà ṣiṣẹ́ ẹran lẹ́fẹ́ tà confam tested nínú ọ̀nà ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó lè ra ọjà ọ̀pọ̀ kó sọ pé ó fẹ́ fi tà wọ́n wàá bẹ̀rẹ̀ níbòdè. mo forúkọ kan bo ẹnìkan ní àṣírí tó jẹ́ ọmọ lára fọ́mà àwọn èèyàn ńlá ọmọ orílẹ̀-èdè olèlè alẹ́ dédé ẹni tó wá sí sọ́dọ̀ mi tó wá ń béèrè fún àdúrà mọ́ apá adúrú bí bàbá ẹ̀ ṣe ní orúkọ ó tún wá sọ́dọ̀ mi tó wá ń béèrè fún àdúrà àdúrà ló fẹ́ kí n gbà fún ẹ onítòwó bàbá ẹ̀ lórúkọ bàbá ẹ̀ ní owó àdúrà ló fẹ́ kí n gbà fún ẹ ó ní àgbà ẹ ṣáà gbàdúrà fún mi kò sí ní bẹ́ẹ̀ bí bàbá ẹ̀ bá wà ní ipò ńlá tó bá lo mádàrí kan tó bá lo àwọn àṣìṣe gbé ẹ̀sán àkè bàbá ẹni ẹ ṣì wà nílé ayé o mọ̀kàn forí bọ̀ ẹni láṣìírí ni ṣùgbọ́n ẹ̀sán àkè in fact ẹ bá rí rẹ ni ẹ look like bàbá yẹn ló ṣe jẹ́ so ẹ fi èmi kẹ́ fi ṣeré ká lè sọ̀rọ̀ lẹ́yìn ilé tó bá di ọ̀la nítorí pé àwọn tó ń jọ lò gbà pẹ̀lú Awólọ́wọ̀ ń gbà yẹn tó wà ní ọ̀dọ̀ àwọn dà lónìí àwọn tó ti wà ní oní age of 40 lọ́dọ̀ nígbà yẹn Awólọ́wọ̀ nígbà yẹn tó ń jẹjà fún òmìnira nígbà yẹn àwọn dà lónìí sí láyé mọ́ àwọn new set lọ́wọ́ tó wà níláyé ṣùgbọ́n nǹkan tí Awólọ́wọ̀ ṣe ń gbà yẹn àṣírí tó ń sọ ọ̀rọ̀ nípa ẹ̀ lẹ́nìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní àwọn ọmọ ènìyàn à ń ṣíwá nípò àwọn ọ̀rọ̀ kan tún wọlé à ń ṣíwá nípò ojoojúmọ́ lèèyàn kú ojoojúmọ́ là ń bí ọmọ ọ̀dọ́ wá sí ilé ayé ṣùgbọ́n kí ni history ló fẹ́ kí ọmọ tá a ti bì lẹ́nìí history ló fẹ́ kó ń bá kọjá àkọsílẹ̀. Meanwhile, Bọ́lá Ahmed orí ànúgbà gan lọ́dọ̀ Ọlọ́run ọba Yorùbá mélòó ló tiraka ló jókòó sórí àléfà yẹn tẹ́ bá mú Haúsá ẹ̀mú Yorùbá fi ṣe igbákejì ṣókè igbákejì tó jẹ́ at present ṣọ́ fún wọn láyè dá Aso Rock kò easy o mo mọ tí mo ń sọ
Aso Rock tẹ́ ń rí yẹn it's not easy ojoojúmọ́ náà tẹ́ ń gbàdúrà ń bẹ̀ ojoojúmọ́ náà ṣe kí ni náà wà lórí awọ ń bẹ̀ ojoojúmọ́ náà àwọn oníṣègùn wà níbẹ̀ tá pé wọ́n rọwọ́ ẹ̀bẹ̀ ìpè mélòó ni wọ́n ní lẹ́nu tó hàn ṣe àwọn á pé abẹ́rẹ́ ṣiṣẹ́ àwọn abẹ́rẹ́ dẹ̀pẹ̀nù àwọn tó ń ṣe fún wọn wà ń bẹ̀ 24 hours tó ń dáwọ́ àdúrà dúró ìwọ ni kò múra sọ̀rọ̀ ààrẹ kọ́ ló wà pẹ̀lú wa. Tinubu ò lè ṣe kó má rí àwòrán mi kò tẹ̀lé ṣe kó má ka ìwé Yorùbá tó tọ́ nítorí pé ó nífẹ̀ẹ́ ìwé Yorùbá tó tọ́ gbogbo tá à ń ṣe yìí tá à ń sọ yìí ó ń dọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ ni wípé ọjọ́ kan lèèyàn kọ̀ ìyá o tó bá jẹ́ alágbára nínú ẹ̀mí ó tún gbọ́dọ̀ jẹ́ alágbára lójú ayé tó bá láṣọ lójú ẹ̀mí pé ẹ̀yin ẹ̀mí òkùnkùn yìí ó yá já ìdámẹ́kẹ̀ fún yín tó wá wà ní physical lójú ayé báyìí tó wá ń ṣe bí ìyọ̀bọ̀kẹ́ ayé amú ẹ mọ́lẹ̀ o á tètè pẹ́ dànù ó nímọ̀ ìgbà tó máa paná ẹ̀mí mọ́ ẹ lára wàá rí pé Èlíjà ò kọ gba gbẹ̀rẹ̀ kó fi wòlíì ẹ̀ ṣeré Jòhánù òun ló jẹ́ oníwà tútù tán górí ẹ̀ sẹ́nu àwo ara o ok ẹ wo ìgbà tí àtàwọn ṣé Tinubu lọ pípẹ́ kan increase ata tó ń ta tawóró mẹ́rin ní 500 ìgbà tí iṣu kan tó di 7,000 11,000 ṣé Tinubu ni ìgbà tí bag rice tẹ́ǹtà ní òní 12,000 naira tó di 84,000 naira tó wá sórí 72,000 naira ṣé Tinubu ni ok ìgbà tí wá sọ pé riot fẹ́ wà o ẹ wá sọ pé ẹ̀ ń ta rice ní òní 40 naira. Action to mama take ma present you must be acts you must be show your action okay ìgbà tí màmá tó bí mega tó sọ wípé èmi ò ní níláárí èmi ò ní jẹ́ ènìyàn tó lọ fẹjọ́ mi sùn bàbá Akélé Olúfiwọ̀n ẹ̀gbọ́n dáàdì mi tó lọ fẹjọ́ mi sùn ẹmọ bàbá tó lọ sọ́dọ̀ mánu tó pe Zazu àti Pasuma wá sí ṣọ́ọ̀ṣì bàbá tó ní aṣọ tó kú yẹn ó tó lọ fẹjọ́ mi sùn pẹ̀lú àwọn àgbàgbà ní ìjọ Sẹ̀lẹ̀ tó ní pé òun rán kápítà kó wá tú ọ̀dọ̀ ọmọ òun tá a rẹ́rìn àti fún tó pé mo stop ẹ̀ mo ṣe máa dáhùn dúró èmi ò wò pé ọmọ àbúrò mega kan jẹ́ ó jẹ́ àmì èmi ò wò pé nítorí pé ó ti ti bí ọmọ tó ń kọrin kí wá dákẹ́ mọ voice àti pé rárá ìgbà tí dáàdì mi kú bàbá kú ni tẹ́ bá fẹ́ ṣe kan you must tell me tí mo ṣọ́ aṣọ pé rárá èpè tẹ́ ṣe yẹn ẹjọ́ tẹ́ fi sọ tèmi kọ́ ayọ̀ ni tèmi ṣọ́nà ò dáyọ̀ padà fún mi báyìí kí wọ́n á torí pé ó jẹ́ ọmọ ológun màmá tó bẹ́ mọ̀ ògo ṣé àwọn ọ̀nà ń bá mi ni mo kọ̀ fún ọ ní pé rárá ìbànújẹ́ kì í ṣe tèmi tẹ́ bá fẹ́ mi yànjẹ́ fi ṣùgbọ́n ayọ̀ ni ti tèmi action bẹ́ẹ̀ ló yẹ kí Olúbọ́lá Ahmed Tinubu kó take action ok ẹ wo irin turn ìgbà tí mo fẹ́ ṣe dẹ́kin ọ́fíìsì èlé mo ra tán kan ní 350,000 nísìnyí wọ́n ń ta irin tán kan tí mo rà ní 350,000 nígbà yẹn kò tí ju ọdún méjì lọ o ṣọ́ọ̀tì ọdún méjì ni
kò tí tó ọdún méjì náà kò tí tó oṣù mẹ́fà wọ́n wá ta tọ́ọ̀nù kan tí mo rà ní 350 wọ́n ta ní 1.2 ẹgbẹ́ báwo nílé òṣè ni wọ́n ok wọ́n ta cement ní 2,200 Dangote ó increase ẹ̀ sí 8,000 naira tẹ́ẹ̀bà tẹ́kẹ̀ aṣọ wọn máa bà nǹkan jẹ́ mọ́ yín lára wọ́n ń ba orúkọ yín jẹ́ orúkọ lèèyàn máa ń rà ẹ wo Moshood Ọláwálé Káṣímà wà Abíọ́lá ó sọ pé Abíọ́lá ló jẹ́ ká mọ̀ pé àwọn president gba salary ó ní pé òun nídìí owó salary yín òun nídìí owó yín ó sì ń contest kò tí di president ó ti import rice wọlé mo ń kígbe tọ́tọ́ ń gbà yẹn pé ẹ lọ sí bọ́dà ẹ ṣí bọ́dà lẹ̀ ok bọ́dà ilẹ̀ Yorùbá ẹ ti pa bọ́dà ilẹ̀ Ìgbò ẹ ti pa ẹ ṣí bọ́dà Kánò lẹ̀ ilẹ̀ Haúsá bọ́dà wà ní ṣíṣí lẹ̀ àwọn tó ń travel by road ilẹ̀ Haúsá nọ́mbà lọ́tọ́ wọn gbà travel ok ìgbà tí Tẹ́mẹ́fẹ̀lẹ̀ sọ pé kò sówó ní bank àwọn tó jẹ́ wà ní ilẹ̀ Haúsá wọ́n lọ ń gbówó ká àwọn èèyàn mọ́nulé wọ́n pínwó fún wọn aṣáàdì gbogbo ẹ̀ nínú fọ́nrán kí ló wá ṣàwà nílẹ̀ Yorùbá ẹ̀ tó bá dún màrò tó bá lọ́pọ̀ fẹ́ gba Yorùbá lẹ̀ lọ́wọ́ ogun báyìí ẹ̀yin Yorùbá náà lè máa pè èdè àpèpọ̀ bẹ́ẹ̀ ṣe máa yọ bẹ́ẹ̀ ṣe máa jákulẹ̀ lè máa wá ta ló dìde rí tó fẹ́ ran Yorùbá lọ́wọ́ tó dìde rí ẹ wo nínú Yorùbá Ìgbò mélòó ni ọmọ Haúsá tó ń ka skul ṣùgbọ́n wọ́n fi ìmọ̀ kan wọ́n fi ń gbéra wọn ga ẹ lọ́wọ́ Haúsá tó ń kàwé ìtí kò ní tírélà rárá tó ń ṣiṣẹ́ òun ló máa ní 5 ó tẹ̀ ní iye tó ń wọlé fún ọ lójoojúmọ́ àwọn tún kó àwọn other country mọ́ra àwọn Nàìjíríà ó lè dá Nàìjíríà mọ̀ yàtọ̀ sí yàtọ̀ sí àwọn Haúsá gbogbo wọn dàbọ̀ mọ̀ ya ni tó bá gbẹ́ nìkan létí àwọn 10 á dìde á tún tó lọ kóra wọn wá Yorùbá wà ní àgbọ̀ òfìfo ẹ̀yin olórí àwọn tó lè jà fún wa nísìn bàbá Ọbásanjọ́ ṣì wà ń bẹ̀ Ọlọ́run ti pa kò tẹ̀ nípa tẹ̀ dàgbà dògbò Jàgàbá ó ṣì wà ń bẹ̀ àwọn tẹ̀lé sọmọlẹ́sẹ̀ nísìn ní o torí tó bá dẹ̀ ìwọ ọ̀la ẹ̀kọ́ mà ní pé ọ̀nà àti aṣọ sókè pé Nàìjíríà ti di títí wọn so àtúnṣe yẹn ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ dìde mò ń ké tantan nǹkan tí Ọlọ́run tó fi rán mi ni mò ń jẹ́ fún gbogbo àgbáyé ẹ dìde o ẹ ṣẹ̀dá ní òṣìṣẹ́ ọ̀wọ̀ kẹ́kẹ́ líkì síkírìtì síta ok ìgbà tí àwọn Ìgbò tó ń dìde tó ń pọ̀ lọ fẹ́ jíjà Biafra ṣiṣẹ́ Haúsá dáhùn ìgbà tí Yorùbá dìde tó ń pọ̀ àwọn fẹ́ lọ sí àwọn fẹ́ dálẹ̀ Yorùbá ilẹ̀ Oòduà lẹ̀ táwọn Yorùbá tó wà nílẹ̀ òyìnbó táwọn náà máa dìde kíní kan ṣe Haúsá dá sí ìgbà tí Yorùbá wá débẹ̀ ṣàrí pé wọ́n nà sí sókè pé àwọn ń fẹ́ òmìnira ara wọn mélòó nínú wọn ló ní àsíá Nàìjíríà lọ́wọ́ wọ́n á mú àsíá Nàìjíríà wọ́n dáná sun ó yẹ kí o lórí ààrẹ ó yẹ kó lu ọpọlọ ẹ pé nǹkan kan ń ṣẹlẹ̀ nǹkan tó ń plànù ó ní ẹ́bà gbọ́ kò sí bí Haúsá lè ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ ní tó kó fẹ́ ń sí ẹ tó wọn ò ní tú àṣírí ara wọn ò ní tú síta mo mọ nǹkan tó jù mí rí ìgbà tí Bọ́lá Ahmed ìgbà tó ń gbégbá àpótí ìdìbò tí mo mọ̀ pé Ọlọ́run fẹ́ wọ̀n mi pé kí n lọ sí òkun kí n lọ bá gbàdúrà àwọn wọ̀wọ̀wọ̀ lè tí mo pè pé ẹ jẹ́ ká lọ ṣẹ́ fún Bọ́lá Ahmed Tinubu gbogbo wọn sánu ibẹ̀ mo máa dé òkùnkùn gọ́sẹ̀
mi ò lè fi àwòrán Bọ́lá Ahmed tẹ ẹnu bó wọn bàbá ya kèké sínú Bible mọ́ à ń gbàdúrà Olúwa ṣe kíni kan gbẹgbẹ níbẹ̀ nítorí pé kíni kò fún mi lówó o mi ò ń ṣe party APC o anybody inú kò fún mi lówó àfihàn tó bá wá sọ́dọ̀ mi tó má gbàdúrà fún Jehovah Jésù Kristi tó bá tẹ̀ rí àánú ló máa rán láti mi pé kí n gbà àbí bẹ́ẹ̀ táwọn ará ìlú òyìnbó tó bá wá sí Nàìjíríà tó ń fẹ́ ṣiṣẹ́ tí màá sọ fún pé ọ́fíìsà ẹ̀jọ̀ ẹ fún mi ní ọlọ́pàá mẹ́rin ṣùgbọ́n mi ò fẹ́ kán wọ uniform mi ò fẹ́ kí kán dé dáadáa mọ̀ pé wípé ọlọ́pàá náà ó kọ́ bá mi hàngì sí around wọ́n máa bá mi pé ọlọ́pàá mẹ́ran ìpè láti tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ pé wọ́n fọ́fọ́ mi lẹ́yìn mẹ́rin mi ò gbọ́ lọ́wọ́ olóṣèlú kankan so anybody tẹ̀ rán mi ṣẹ́ pé wípé kì í pọ́n òun lè kì í tẹ̀bà òun jẹ́ mi anybody rán mi wá sí social media mi ò tẹ̀ wá sí social media láti wá convince èèyàn láti tẹ̀ láti wá gbowó lọ́wọ́ ẹ nítorí pé ìyà jẹ mi nǹkan tí màá jẹ Ọlọ́run ti ṣe fún mi so ìyà ò jẹ mí honest tí máa nídìí ìrànlọ́wọ́ ni màá ké kí wọ́n tán pé ẹjọ́ ẹ ṣàánú mi báyìí o mo tẹ̀ dúpẹ́ pé aláṣìírí ó ń bò fún mi Ọlọ́run náà kò ní fi wá sílẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí sí ni pé olóyè rẹpẹtẹ òun náà fi mí jẹ Association of Christian ẹ mọ̀ pé bàbá mi ni ó jẹ́ olórí wòlíì ní gbogbo sẹ̀lẹ̀ wọ́n wá fi mí ṣe ìfọ̀kànbalẹ̀ àwọn wòlíì tí wọ́n jẹ́ aṣojú àwọn wòlíì ní onínẹ́ ìjọba ṣùgbọ́n nǹkan tí bàbá tèmi máa ń ṣe ìgbà tí Abíọ́lá wà ní ilé ayé Abíọ́lá gbé dáàdì mi sínú mọ́tò báyìí àwọn màmá rẹ̀ wá pé kí ló máa ṣẹlẹ̀ ń bí dáàdì mi á kó àwọn wòlíì jọ wọn ní ẹ jẹ́ ká gbàdúrà fún orílẹ̀-èdè wọ́n lè lọ sí east west Moshood Ọláwálé òun ló ń sponsor program ẹ̀ ń gbà yẹn tó bá tó yá ó lè dà àárín òru MK ò lè pè dáàdì mi àwọn táwa ní ṣọ́ọ̀ṣì à ń jẹ ọyá ẹ jẹ́ ká gbàdúrà à ń gbé mọ́lẹ̀ méje wọ́n lè dé nítorí pé gbógun bá wọ orílẹ̀-èdè bàbá ọlọ́mọ ò lè mọ́mọ́ tí mò ń sọ ẹ tó bá rí ogun rí kò ní gbàdúrà ogun èèyàn burúkú ní kíní kan ẹ o lè bá federal government jà kó win tógun bá tẹ̀ dé anytime làwọn lè fly out ṣùgbọ́n kò ní ìwọ ní ọ̀rọ̀ fẹ́ o lóró ọ̀fẹ́ tógun bá tẹ̀ dé àwọn ojúmọmọ ní bá ń jà o òru náà máa ń wọlé ókè ẹ wo olùjà tó ṣẹlẹ̀ ní ilépo ta ló mọ̀ pé wọ́n ti lọ kó ohun ìjà olóró sẹ́ ẹ̀sọ́dá wọ́n kàn ń yàbọ̀ ni so ìmọ̀ràn tí mo fẹ́ gba àwọn wòlíì ni pé àdúrà tá ń gbà nílùú yìí olówó sì ń gbà o nítorí pé táwọn kan ò nira tó yìí tí tó ti dogun àìmọye ọmọ ológo tán ti fi ìbọn padànù onífọ̀kànbalẹ̀ ló ń kọ́lé ló ń rẹ́ǹtì onífọ̀kànbalẹ̀ ló ń jáde ló ń bá ọmọ ẹni lé onífọ̀kànbalẹ̀ lọ́jọ́ kò sí ní ọ́fíìsì ogun ò sí ló lè fẹ̀yìntì báyìí kó máa wo tẹlifíṣàn kékeré ogun mi ò gbàdúrà fẹ́ o ńlá ogun mi ò gbàdúrà fẹ́ o àwọn nínú àwọn alágbára nínú òkùnkùn wọ́n sì ń gbógun ti èèyàn tí ìrọ̀nà àbáyọ tọ́kílẹ̀tì pé ogun fisikálì wá dé jọ ogun tí mò ń sọ o lè ráyè dáná o ebi ń pa mi ò sí ń bẹ̀ o tógun bá bẹ̀rẹ̀ o mọ ìgbà tó máa parí o
wọ́n fi ogún ọdún wọ́n fi ń jà ogun wo lọ́wọ́ ilẹ̀ Ísírẹ́lì tọ́lọ́mbà wọn dá májẹ̀mú wọ́n sì fèsì ogun nítorí pé ó máa ti dègùn ó dẹ̀ ti dèpè ègún ò ní jà lórí mi àti ẹ ogun ò ní ṣẹlẹ̀ nílùú yìí Ọlọ́run bá wa dá ọwọ́ ìyànjú nítorí pé ìgbà tí ìjì líle tó le nínú ọkọ̀ tí Jésù Kristi olùgbàlà tó ń sùn wọ́n wá jí olùgbàlà wọ́n pe Jésù pé ìjì máa ti dìde Jésù dìde kúrò lójú oorun ó pàṣẹ fún ìjì sì dákẹ́jẹ́ gbogbo ìjì tó dàbí ogun ní orílẹ̀-èdè ní agbègbè ọ̀run kó dáwọ́ ẹ̀ dúró ìmọ́lẹ̀ àrójà ó tọ̀ sínú ayé ẹ̀ ò ní rógun àní rógun nílùú yìí Jésù lu àwa. Ohun tí mo fẹ́ sọ ni pé wọ́n ní bó ṣe wà láti kọ́ ṣe ó ń bẹ nísìn bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé ànípẹ̀kun àmín. Ẹ mọ̀ pé ogun àti ògo ló jọ ń rìn tó bá ní ògo ìyẹn ò sọ pé kó má rogun o. Ẹ mọ̀ ẹlẹ́kejì ni wípé èmi mọ̀ ìdílé tí mo ti jáde ẹlẹ́mọ̀ ìdílé tẹ́ ti jáde ṣùgbọ́n bógun bá wà nínú ayé ènìyàn bógun ò bá ṣẹ́ ogun á máa tẹ̀lé ogun ẹni onítọ̀rọ̀ búrọ́búrọ́ ok ẹ wo orú ti Muideen pẹ̀lú Àgbàlá Gabriel ẹ wo bọ́n ṣe yọ kúrò nínú àkìtàn tó ń fọ gẹ́gẹ́ bí ọmọ tó ń tún mú wá sílé tó ń kọ́lé fún tó ń fẹ́ yàwó fún at the end of the day ṣé kò padà kúrò nínú ilé ẹni nǹkan tá à ń pè ní ogun òun ni most especially a máa ń pọ̀ ní àjẹ́ ní kankan ló ń operate nínú ayé ènìyàn èmi nìkankan ló ń operate nínú Bible ó ní Olúwa gbà mí lọ́wọ́ bí ẹ̀jẹ̀ ogun ẹ̀jẹ̀ ó ní agbára ó le nítorí pé ogun ẹ̀jẹ̀ náà a máa dàpọ̀ mọ́ ogun tó wá pé a máa jẹ ènìyàn. Mo gbàdúrà gbogbo bí tí náà ogun ti ń jó nínú ayé ẹ ọ̀run ó boná pa nítorí pé bàbá bro Ọlọ́run fún ní ẹ̀mí gígùn ẹ wá àtìgbà tí bàbá bro ti ń kọrin láti gba ayé Makoko tó a fi di international tí bàbá bro tó bá kọrin fún Celestia tó bá sọ pé tó bá kọrin fún Celestia ó jáde rẹ́kọ̀dù ẹ̀ owó tó bá pa ṣọ́ọ̀ṣì ló ṣe fún un láyé ìgbà yẹn o ṣọ́ọ̀ṣì lọ́nà owó ṣe fún Celestia escorter nígbà yẹn tẹ̀lélẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe ìkórè wà wá invite ṣọ́ọ̀ṣì pé wọ́n pa àwọn akọrin o àwọn máa kó lù tí wọ́n bá nílùú ṣọ́ọ̀ṣì yẹn wọ́n máa kó lù wọ́n máa wá kọrin kò dàbí ayé òde sí ṣùgbọ́n àwọn ló jẹ́ àdá tó bẹ̀rẹ̀ oko tó ṣán oko tó fi lè ríran tó fi lè rí ọ̀nà wá sí ilé dáradára tó wà nínú igbó ṣùgbọ́n nǹkan tó wá ń ṣe mí lánàá ni pé àwọn ọ̀dọ́ tó wá ń generate lára bàbá yẹn tó lànà fún wọn ẹ̀ lọ sí show ẹ̀ ń gba show kan 5 million tó bá kó dà mẹ́wàá ẹ̀ kó bá kó fún bàbá yẹn pé bàbá pélé mọ́ ó yá ẹ gbà ọ̀n ti bàtí bàbá yẹn ṣe wà ń sick lẹ́ṣẹ̀ máa ń gbàwòrán bàbá ẹ gba 200 o ìgbà mi ẹ̀ pa òkè ń bóró mọ́ ni mo máa ń sọ fún aláàánú mi tó bá fẹ́ ràn mí lọ́wọ́ tètè dìde ìrànlọ́wọ́ má dìgbà tó bá dìde tán tó bá yẹ pé ó yá kí n gbà owó tó bá fún mi kò ní mí nílò ìṣojú mi. mo máa ń sọ àbíbẹ̀ tó bá ní ìṣòro díẹ̀ wà pé ìgbà ìlọsẹ̀ máa rántí mi ó yẹ olùṣọ́ gbàdúrà fún mi ara òun ò ń ṣe tọ́lọ́ bá ń rán ẹ sí mi tètè dìde ìrànlọ́wọ́ torí pé èmi tètè kárára mi tè máa ń gbàdúrà fún ẹ èmi náà tó máa ń fi àkókò lẹ̀ mo tó máa ń gbàdúrà fún ara mi pé Olúwa ó yá dìde ìrànlọ́wọ́ fún mi sẹ́ èmi náà fẹ́ lọ́lá mo fẹ́ ní ògo mo fẹ́ ṣògo mọ́ ògo
mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run gbàdúrà ìgbà téèyàn wá sọ́dọ̀ mi tó ń rí ìtúsílẹ̀ ẹṣẹ́ rí àwọn èèyàn tó wà ń ta rẹpẹtẹ àwọn tápọ̀ ń dóde mi táwọn ò bá rí ìtúsílẹ̀ ọ̀ní máa wá Ọlọ́run wá sí ọ̀dọ̀ mi tó dẹ̀ ń ròyìn nípa Ọlọ́run. So nípa àbúrò kọ́lọ́n bá mi tẹ́ sí afẹ́fẹ́ rere àti àwọn tó ń ṣiṣẹ́ Olúwa tó kú fún ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀mí mọ́ adé ògo ọ̀run ajogún ẹ̀ fún yín. Ó dá kí a bá Ọlọ́run jà nílé ayé ká lè sọ nípa títí ẹ yes tó ṣe wọn tó lè ṣe nítorí pé lára àwọn tó ṣe fún Ọlọ́run lára àwọn ni òbúròbúrò wà lára àwọn ni bàbá rà wà kọ́lọ́n bá mi tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Ó ní ẹ̀mí mímọ́ ti fún mi láyọ̀ dire ayé mi dire. Gbọ́ bí tí mò ń lọ gangan nìyẹn ọ̀rọ̀ ẹ̀ máa dire ìwọ tó ń gbóhùn mi tó ń gbọ́ mi mo ní ọ̀rọ̀ ẹ̀ máa dayọ̀ ìbànújẹ́ ó kéré ó tóbi níwájú ẹ̀ ọ̀run ó ka kúrò. Gbọ́ mi ẹlòmíà ka ìwé lórí á sọ pé lórí Yorùbá Tòótọ́ lòun ti rí ọ̀rọ̀ tí mo ń sọ mo ń sọ pé wọ́n máa ń fún mi dá mẹ́wàá mo máa ń fún àwọn èèyàn. Gbọ́ mi òní jẹ́ atọrọ jẹ èmi á kọ́ ẹ bọ́n ṣe ń pẹja mi ò ní kọ́ ẹ bọ́n ṣe ń jẹja. Gbọ́ ègún olóúnjẹ tó fi di atọrọ ọmọ pé tó bá gbé fóònù tó bá ń pè mí you are a beggar ṣùgbọ́n kó má bàa jẹ beggar má bọ̀ okùn ọláyé fi dìẹ́ má bọ̀ kọ́ lọ́wọ́ olífìtùkú wa tú ẹ sílẹ̀. Gbọ́ a fẹ́ ṣe 7 Sunday ẹ̀mí mọ́ rán mi sí ẹ ìwọ gangan ló rán mi sí ìwọ tó ń wá àwòrán mi Sunday good 7 Sunday ló fi rán mi sí ẹ tó bá ń ṣe pé iṣẹ́ tá à ń ṣe ní ṣọ́ọ̀ṣì ni ó jẹ́ ká ti bẹ̀rẹ̀ nínú oṣù yìí ṣùgbọ́n nínú oṣù tọ́lọ̀ sọ pé kí n polongo òun la máa bẹ̀rẹ̀ ní last Sunday of this month nínú oṣù kẹjọ nítorí pé bàbá bímọ tó bá dọjọ́ kẹjọ a máa ń sọ lórúkọ náà máa ń gba orúkọ tuntun ni ṣùgbọ́n orúkọ láyé fi pè ẹ́ tí ò jẹ́ kó gbẹ̀ ó búyọ. Gbọ́ orúkọ kan la fi pè Jábésì o ṣùgbọ́n ó sọ pé òun kọ̀ ó sọ pé orí òun kọ̀ ó di ọlọ́lá wàá dọlọ́rọ̀. Gbọ́ orúkọ kan la pè Jósẹ́fù ṣùgbọ́n ó padà make it you will make it. Gbọ́ orúkọ kan la fi pè Abrahamu ó kọ̀ ó lọ sí etí òkun níbi tó dákẹ́ rọ́rọ́ ó wo ṣolúwa ó ké pọ̀ Ọlọ́run ayọ̀ sí wípé gbójú ẹ̀ sókè ṣọlẹ̀ kàràwọ̀ ọjọ́ ọ̀run that's Psalm 121 ó ní mo gbójú mi sókè oníbo ìrànlọ́wọ́ mi ò ti wá ó ní ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ Olúwa tó dọ̀run àtayé Ọlọ́run tó dọ̀run àtayé God that create heaven and earth he will never forget you. You will receive your blessing. You will not lack. You will not suffer. No more suffer in your life. I cancel that disappointment, that failure tó ń dẹ̀ láàmú tí ò jẹ́ kí ìwọ ọmọ ológo kò rógòlò mo parẹ́ níwájú ẹlẹ́ni ọ̀run pa mi parẹ́ ọlọ́wọ́lá ọ̀rọ̀ tí mo sọ sí afẹ́fẹ́ gbọ́ bí tá bá de ogun ẹ mọ́ lórí mẹ́rin àgbáláyé ọba tó fi igi wá àké nísàlẹ̀ òdùmọ́ ní máa ṣàwárí ogun ẹ fún ẹ gbọ́ mi Abíọ́lá Mọ̀ṣúdọ̀ Ọláwálé kò jáde nílé olówó ṣùgbọ́n padà make it you will make it. So ìsọjí ẹ̀ máa bẹ̀rẹ̀ ọjọ́ Sunday bèrè wàá rí àdírẹ́sì mi lórí ìwọ tó bá ń ka newspaper Yorùbá Tòótọ́ wàá rí àdírẹ́sì mi bẹ̀ wàá rí fóònù nọ́mbà mi pè mí anytime tí n bá gbé sẹ́kẹ́tì mi á gbé mi ò ń jọra mi lójú tó bá ti ní gàtà ẹ mọ́ fóònù mi wá fún mi máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn náà wàá gbà ìtúsílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wọ́n máa bẹ̀ nínú oṣù gangan wàá rí pé wàá rí pé iṣẹ́ Ọlọ́run lọ wàá rí wo tó bá wo ìpele tí mo wà wàá rí pé iṣẹ́ Ọlọ́run òun ni ó ń tẹ̀síwájú kì í ṣe ọgbọ́n orí mi kì í tẹ̀ ṣòye mi ò gbowó lọ́wọ́ anybody o ṣùgbọ́n àwọn tó ń rí iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì àwọn náà ń ṣe kí ni
náà ó ní Olúwa ń bẹ fún mi pẹ̀lú àwọn tó máa ràn mí lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ràn mí lọ́wọ́ àpò yín ò ní gbẹ, Ọlọ́run ní tán lọ́wọ́ yín. Gbọ́ mi, a ti ń ṣiṣẹ́ nílé Olúwa. Tó bá watch mi wá rí pé ní ṣọ́ọ̀ṣì ni mo máa ń lò, mi ò jọra mi lójú, nítorí pé ọ̀rọ̀ Dáfídì sọ pé ilé Olúwa lèmi ò máa gbé títí láéláé. Ṣùgbọ́n nítorí pé iṣẹ́ lọ nílé Olúwa, à ń dọ́gbọ́n ṣe ilé Olúwa, à ń dọ́gbọ́n ṣe ní ẹ̀ṣọ́. Ìwọ tọ́lọ́run bá tẹ̀ fẹ́ ràn lọ́wọ́ tó fẹ́ bá wa dá sí, o lè pe nọ́mbà mi, mo lè send account number mi sí ẹ kó bá wa dá sí ọ̀rọ̀ Ọlọ́run. Mi ò kí ń ṣe tó wá bẹ̀bẹ̀ owó lórí social media o, ṣùgbọ́n àwọn tó bá dá sí ọ̀rọ̀ Ọlọ́run, Ọlọ́run náà kì í gbàgbé lé wọn. Nítorí ó sọ fún mi, ó sọ fún nínú Bible, ó sọ pé ẹ rí mi, mo wà ní òò, ó ní ẹ̀dá aṣọ bò mí, ó ní ẹ rí bébí ń pa mí, ó ní pé ẹ̀yin ò fún mi lóúnjẹ jẹ. Wọ́n wá sọ pé ìgbà wo làwọn ará táwọn ọkọ̀ yìí ṣe táwọn ò ṣe fún ẹ. Ó ní pé níwọ̀n bàtẹ́ bá ṣe fọ́ọ̀mù ọ̀làkejì, ní báyìí mo ṣe wà báyìí ní àṣà today, mo ṣe ń pòǹgbẹ méní méjì. Ọlọ́run bọ́ mi, Ọlọ́run ṣe ìyanu ẹ̀mọ́ rọ́wọ́ Ọlọ́run nínú ayé mi. Tó bá rí ayé mi, wà á rí pé ayé mi ti yàtọ̀ gan. Ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà, mo nídìí ìrànlọ́wọ́ ẹ kó bá mi dá sí ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí ó sọ ní Bible pé ta ló ṣe fún mi tẹ́mi ò ṣe fún padà. Tó bá nawọ́ sí ẹnu ministry ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí pé ilé Olúwa hàn kí n jogún ẹ̀, bàbá mi ló kọ́. Mi ò ṣe kí ni? Èmi kàn wá bẹ̀ gẹ́gẹ́ bí aṣojú ni. Church tèmi kọ́ ìgbà tí bàbá mi wọ́n ń ṣe site engineer, tí mo ń ṣiṣẹ́ architect ìgbà tí mo ṣe wà ní ayé, tí tó wà ní Badagry, tí wọ́n gbà mọ́ listed out fún fáwọn ṣọ́ọ̀ṣì kan. Owó ẹ̀ onímọ̀ kó wá tí mo fi ń ṣiṣẹ́ nínú ṣọ́ọ̀ṣì tó ń ṣe POP síbẹ̀. But iṣẹ́ pọ̀ alágbàṣe ò tó nǹkan. Mo nílò ìrànlọ́wọ́ yín. Ẹni tó bá rí àwòrán, ẹni tó bá rí fọ́nrán, ẹni tó bá fẹ́ ràn mí lọ́wọ́, pè mí kí n pe account number fún ẹ. Ọlọ́run ní gbàgbé ẹ, Ọlọ́run á dá sọ̀rọ̀ ayé ẹ. Mi ò sọ pé kó bọ́ mi o. Ìwọ náà ò lè dá sí ọ̀rọ̀ Ọlọ́run. Kò ran ministry ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́. Ẹ tètè ràn mí lọ́wọ́ náà, Ọlọ́run ní gbàgbé yín. Irú màmá jẹ́jẹ́ tó wà nílùú Amẹ́ríkà, Ọlọ́run ní gbàgbé yín. Irú ọkùn Túndé, Ọlọ́run ní gbàgbé yín. Ìyá mọ̀ọ́mọ̀ tó wà nílùú Amẹ́ríkà, ìyá olóde nílẹ̀ Ìbàdàn land. Mo kí gbogbo yín, Ọlọ́run àti àwọn tó yẹ kí n dárúkọ tí mi ò rántí dárúkọ, Ọlọ́run ní gbàgbé yín. Ọlọ́run máa kọ̀tí láti ràn yín lọ́wọ́. Olórí mi, ìyàwó ọba olórí tó ń bẹ ní ìlú London, ìyàwó ọba Múṣì ọ̀fọ̀ onímúṣí, olórí Kenny. Ọlọ́run ní gbàgbé yín. Ẹ̀mí máa jẹ́ kí náà ògo yín kó máa jò, kò ní kú. Ọlọ́run máa gbogbo mi sí àtùpà yín. Àrùn ọmọ aráyò ní agbára àti ipá lórí yín. Ìmọ́lẹ̀ yín á tàn fàyín rí, ògo yín á búyọ. Àti ẹ̀yin olólùfẹ́ Yorùbá Tòótọ́ tẹ́ ń kàwé Yorùbá yìí, lágbó Ọlọ́run bẹ́ẹ̀ bá ti ń kà, ẹ máa rí owó, ẹ máa rí ọlá, ẹ máa rí ògo. Ó dàbí ẹnìkan tó sọ pé òun ò ní oyún látọjọ́ yìí, ṣùgbọ́n òun máa ń bá ìwé Yorùbá yìí pàdé, òun máa ń bá ọ̀rọ̀ mi pàdé. Ó ní òun tẹ̀ mọ́ àwòrán, òun tẹ̀ so mọ́kùn, ó tẹ̀ gbàdúrà, ó tẹ̀ rí ìtúsílẹ̀. Bẹ́ẹ̀ náà ni bàbá kan náà ní ilẹ̀ Kánò. Ó sọ wípé òun kàwé Yorùbá, ìgbà tí à ń ṣe revival 7 days. Ó sọ pé òun tẹ̀ bomi ẹ síwájú, ó ní òun fi gbàdúrà, ó ní òun rí ìyanu. Ìwọ náà tó ń kàwé Yorùbá, àbí ìwọ tó ń wo àwòrán mi lórí YouTube, ìmọ́lẹ̀ Ọlọ́run á tọ̀ sínú iṣẹ́, á tọ̀ sínú ayé, ògo ò ní parẹ́, wàá rògòlò, ò ní fojú sunkún ọmọ, ò ní rú òkú ọmọ wá bẹ́ẹ̀ ńlé. Ìwọ tí ó bí ọmọ, tí ọmọ ò ṣe dáadáa, mo ń gbàdúrà ìyípadà dé bẹ́ẹ̀. Ọkàn á tẹ̀ balẹ̀, wàá rògòlò. Mo tẹ̀ tún fẹ́ fi àkókò yìí, mo fẹ́ fi sọ fún ẹ, tí tó bá jẹ́ àjẹ́ tí wọ́n bá sọ fún ẹ wípé kò fọmọ ẹ dájọ́, tètè wá rí mi. Mo ní àkànṣe iṣẹ́ tó confirm tó ń pè ní ìràpadà.
àbí ìwọ tí ayé bá ń yọ lẹ́nu tó bá ń lálàkàlà tó ń rí ara ẹ láàrin òkú, máa bọ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run. Àwọn àmọ́yé àwọn ọba tó ń wá síbi tó ń náà jẹ́rìí sagbára Ọlọ́run, ìwọ náà wàá jẹ́rìí sagbára Ọlọ́run, ògo á búyọ, ìlérí á ṣẹ mọ́ ẹ lára. Níparí, tẹ́ bá fẹ́ béèrè, tẹ́ bá fẹ́ pè mí abẹ́fẹ́ rí mi, kò ní bí méjì tíjọ Olífì 2 cathedral wà. CCC Ìjàyè Olífì 2 wọ́n wà ní Àjàlá, Ìjàyè Olífì 2 wà ní Ìjàyè behind Ìjàyè Símẹ́rán láàrin NNPC ní nọ́mbà 35 ní Ògùntolú. Mo ní kí n tún pe address fún ẹlẹ́kọ̀ọ́ sí. Nọ́mbà mi ni 080 2619 0778 080 2619 0778. Iṣẹ́ Olúwa dẹ̀ ń lọ. Ìwọ tó bá fẹ́ fún wa ní instrument, wọ́n máa fi àwòrán ṣọ́ọ̀ṣì bá ṣe ń ṣiṣẹ́ ní ṣọ́ọ̀ṣì sí, à ń fa àwòrán ẹ̀wọ̀n I need the instrument. Ó fẹ́ fún wa ní gìtá ni, ó fẹ́ fún wa ní speaker ni, bá a dá sọ̀rọ̀ Ọlọ́run, Ọlọ́run á dá sí ọ̀rọ̀ ayé ẹ̀, ọkàn á balẹ̀. In the name of Jesus.